ẹ kú dédé wò ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi ó kàn mí ò yí padà Àfọlábí Akẹ́wì ẹ jọ̀ọ́ ẹ dákun ó fẹ́ kẹ́ ẹ bá mi farabalẹ̀ kẹ́ ẹ bá mi wo fídíò yìí kẹ́ ẹ dẹ̀ share kẹ́ comment kẹ́ ẹ wo títóbi Ọlọ́run ẹ wo olóyè Sunday Igboho Sà ẹ wo bó ṣe kàrámọ̀ bàbá wa tó Sehek Ajani Belo ẹ̀yin náà wò bó ṣe kàrámọ̀ bàbá tó ẹni tí ì ṣe Muslimu nìyẹn o tó mọ̀ pé Ọlọ́run bẹ lára àwọn èèyàn kan ẹ̀yin náà farabalẹ̀ ẹ wo fídíò yìí kẹ́ ẹ dẹ̀ comment kẹ́ ẹ share nǹkan tẹ́ bá rí bẹ́ẹ̀ Ọlọ́run tóbi lọ́ba. mú mi lómi mo wá mú bàbá tọ́lọ́ ń gbà fún tọ́fẹ́ tọ́lọ́run mo fi ṣe bàbá tẹ́lómi ò rà àǹfààní ẹ̀ láti fi ṣe bàbá. mo wà ní kékeré ńgbà tí bàbá mi ń sọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ ńlá ni bàbá mi fẹ́ràn bàbá kó bàbá mi bàbá aláwo ni tó dẹ̀ gbóná kó tó gbà fún yàmọ́ pẹ́ àfa kan wá ṣe wá sí níwájú ilé wa yọmọ bú wa ẹ̀yin ajẹbọ ẹ̀yin kèfèrí ẹ jóná níwájú Ọlọ́run ni ẹ ṣe kíní kan bàbá mi ń jọ kan wá tokode ó ní Sunday mọ ní bàbá àfa tó mú pọ̀pá lọ́wọ́ tó wí láwà nìyẹn kí ló dé tí mo bú wa sóun lọ dáná ni Ọlọ́run sáré pé àmọ́ ṣẹbọ kó tó dá wa sí ibi tó dá wa sí kí n tiẹ̀ pẹ̀lú tẹ ẹ lọ nà mọ́níkà nà ànàfà nígbà táwa nàfà àgbàláwà ní agbọ̀pá mọ́ ní bàbá mi kí ló dé ó ní ìsàfà mọ ní ó ní jẹta òun kọjá ń gbalẹ̀ ṣe bó gbé tutù ó ní Ọlọ́run tó ń bá parọ́ mọ ọ̀rọ̀ tó ń sọ yìí kó fi bí òun kó tó fi bá wọn mọ Ọlọ́run ló gbé tutù ọwọ́ adé ẹ̀yìn ajẹ́bọ́ ọwọ́ ń ṣe wá síwájú ilé wa ó sì lọ bò mí bàbá mi wá Ìgbòho wọ́n fẹ́ lọ́ọ̀tì mọ́sálásí afẹ́ tó bí 30 ọdún sẹ́yìn ní Ìgbòho àwọn afá pọ̀ ńbẹ táwọn náà gbóná wọ́n wá kọ́ mọ́sálásí jímọ̀ wọ́n wá ní wọ́n fẹ́ lọ́ǹtì mọ́sálásí yẹn wọ́n wá ní wọ́n pe bàbá Muideen Ajani Belo kọ́ wá bá wa sí mọ́sálásí níjọ́ tí ọjọ́ yẹn pé àwọn afa pọ̀ gbogbo wa náà wà ń bẹ̀ ìgbà yẹn mi ò tí ì lẹ́nu mẹ́ni kankan ńláyà yẹn lé wọ sọ̀sọ̀ jù tọ́ra àwọn tó lulẹ̀ jù mí lọ ń bẹ́ ń bẹ̀ rògbòn mi náà dún ní ìwọ̀nba ẹgbẹ́ tí Ọlọ́run fún mi lágbára mò ń wòran àwọn afa olúwa wa ń introduce àwọn tó jókòó pé bàbá yẹn má mu wa rèé àwọn bàbá àfa wa àwọn bàbá wa ọwọ́ kan broda mi kan wọ́n ń pè ní Jàkó eléégún làwọn òun mọ̀ tọ́ra bro mi lòun eléégún tá à ń sọ yìí ń Gbòho tí eégún ẹ̀ bá ń bọ̀ wọn ò tí ì bí baba ńlá baba ẹnìkan dá tí ó sọ̀rọ̀ mo fọlọ́ tó lẹ́ẹ̀mí mi lọ mo fi búra fún yín tí máa ń gbé eégún ẹ̀ bọ̀ gbogbo rọ̀ dání mo fọlọ́ ń búra eégún tó bá pàdé ẹ̀ yóò jóná lẹ́sẹ̀kẹsẹ̀ bí tó lágbára dé àwọn àfa wa máa ń bẹ̀rù ẹ̀ wọ́n wá pè sí mọ́sálásí yẹn bàbá bá dé kò sáàfà tó tó bẹ́ẹ̀ tí ó gbéná ojú Jàkó láìsá o ní Ìgbòho ó mìsì gidi ni bàbá wa dé wọ́n wá gbé máìkì fún bàbá mi bàbá wa ní gbàtẹ́ délẹ̀ kẹyìn àfa wa ń Gbòho ẹ̀ ń fi àwọn èèyàn yín hàn mí ṣùgbọ́n ètò sèmi ń kàyéfì ni pé ẹ wá dáàpọ̀ ẹnìkan ní Jàkó òun lólórí eléégún wèrè ní ní olórí ibú lẹ̀ yà ni ẹ pè yẹn ń Jàkó eléégún ẹ wá gbé wá mọ́sálásí ẹni kò mọ àbá yín ṣètò ń bẹ̀ ẹ wá tún léégún náà ni ẹni tí ń jóná látàrí tí ó tún jóná tó bá déwájú Ọlọ́run Jàkó bá àyàmí já ọ̀rẹ́ rúgbà àwọn afáàgán ti ń dìde pé kí bàbá ń sọ yìí Jàkó wá bínú dìde gbogbo ojú agbó dàrú wọn ní bàbá mọ́sálásí ni wọ́n ní kí bàbá yìí wá sí sọ́fẹ́ dá wàhálà lẹ̀ ni àwọn afáà yóò ní sunlé bí Jàkó ṣe dìde ọ̀pọ̀lọpọ̀ yẹn ti ń sálọ kálukú torí bó ṣe bínú lọ tó bá padà dé ó bànkẹ́jẹ́ tọ́rẹ́ gbọ̀n tiwa ni àwa mọ̀ ó ṣe bínú lọ èmi gbọ́ kàdà tẹ̀lé torí wọn láìkì ìran wíwò gan wọn á ń sọ fún Ọlọ́run pé bàbá tó sọ̀rọ̀ sí Jàkó lé ni mo wá yálé mo ní bàbá mi oníkìlódé ọ lọ́bi tẹ́lẹ̀ wọ́n mọ́ ni mo ní bàbá tí wọ́n pè yẹn ọ sọ̀rọ̀ sí Jàkó ń bẹ̀ mo ní Jàkó wá bínú wálé bàbá ní Sunday bàbá mi tó bí mi ó ní ebé mi mo bí ọmọ nìyẹn ọgbà mi gbọ́ ọmọ nìyẹn ọlọ́àfà àtọ́ wá yẹn ẹni Ọlọ́run ní ó ní agbára Jàkó lè kàláyé ó ní Jàkó 100 ó ní ò lè ṣe kankan fún mo wá ní bàbá mi mo ní àfa yẹn ó ti sálọ mo tọrọ àwọn àfa gbogbo àwọn àfa mọ̀sùn ti sáko mbẹ́ ni wèrè ní ọ́ni Sunday mo fẹ́ kó lè dá ọ lójú pé àfa yẹn ò ní sá padà lọ bẹ̀ ọba àfa yẹn bẹ̀ bàbá mi ní lọ bẹ̀ Sunday kó fún mi lábọ́ bẹ́ẹ̀ tí ẹni lọ ẹni dẹ́ bẹ́ẹ̀ mo tún gbé ọ̀kadà tẹ̀lé Jàkó láti mọ́nítọ̀ ẹ̀ Jàkó gbéra wọ́n ń pè bìkẹ́ ní agbénifọ́ya níbi ìlú àwọn ọmọ Ìgbòho tó wà níbi tí máa mọ̀ níbẹ̀ ni ọkọ̀ ti pàdé Jàkó pẹ̀lú gbàdí
ẹ̀gbọ́n mi dá lẹ́sẹ̀ ọba bàbá ń wá sí bàbá ṣe wá sí di aago 5 dájí tí gbogbo ẹ̀ tí ẹnìkan kan ò lè mí rárá bàbá parí wá sí ó bú anybody kò sẹ́ni tí ó sọ̀rọ̀ jàkó gbàbẹ̀ lọ sí hospital èmi padà wò rẹ̀ bàbá mo wá lọ fún bàbá mi lábọ̀ nílé pé bàbá mi ó ní oníjọ́ tí mo bí ọ ìyá rẹ ó lóyún rẹ torí mò ń bóbìnrin ọ wá ń bọ̀ ọ wá bí ọ sí Palm Street Church ń bẹ̀ yẹn àwọn ará church ni wọ́n gbẹ̀ bí ìyá rẹ mo fi sọ ní Sunday ó ní sọ ará àfa àtọ̀ ń sọ yẹn gbogbo ọgbọ́ mo ń bẹ láyé mi sí láyé ìyẹ̀jú kọ mọ̀ kọ wá ní kọ́ sàdúrà fún wa mo wá fẹ́ mọ bàbá tí wọ́n bá ní bàbá ń ṣe wá sí ká ní ibà kọ́lọ́n ti gbà fẹ́mi náà díẹ̀ báyìí tí mo lè dé bí báyìí mi lè súnmọ́ bàbá mo wá ń wọ́nà mo fẹ́ mọ bàbá ìgbà tó di nǹkan bíi 1997 àwọn ará Mọdákẹ́kẹ́ pọ̀ nbí èmi ni mo lídìí ogun Mọdákẹ́kẹ́ àti fẹ̀ kìí sẹ́nu kìí ṣe pé yẹn ń lérí kìí ṣe pé ń fọ́nu tọ́ra àwọn bàbá Mọdákẹ́kẹ́ náà ni wọ́n rí ọmọ bọ̀bọ̀ ìyá àjọ àwọn tí wọ́n ń kó nǹkan tẹ̀lé wa lójú ogun ni mo wá wà ń bẹ̀ Ọlọ́run gbà fún mi mo ti ń ló kọ láti 1997 Sunday Igboho ìgbà tó di nǹkan bíi 2007 mo jàjà kan lákùrẹ́ pẹ̀lú baba president Ọbásanjọ́ sẹ́mo kókó tí ń halẹ̀ ìjà yẹn wá lé mi padà sóṣogbo nígbà wọn wọ́n tẹ́ẹ̀dì mi pé wọ́n ṣe láyà ọ àtàkì president orílẹ̀-èdè wọ́n ní gbogbo ọlọ́pàá ọmọ wa mi káàkiri mo wá sá lọ sóṣogbo bí tí mo ti ń sápamọ́ yìí mo dèrò ọ̀dọ̀ yín lọ́lá mo tún ti ń lágbára sí i bàbá wa fẹ́ síbi wọ́n wá síbi àwọn alásàlátù lóṣogbo ìyàwó mi abẹ àwọn asarudin Christian ní sábò àwọn ọmọ tí ń tẹ̀lé mi Kàbírù wà ń bí ọwọ́ ọmọ àwọn mọ́tò ọ ní bàbá àfa àtẹlẹ fẹ́ mọ̀ yẹn mo ní yẹn bàbá mu ìdíbò yẹn ọ ń bọ̀ ń bí asarudin ní òru yìí mo ní ti tóbi Ọlọ́run ń mọ bàbá yẹn lẹ́nìí meanwhile Ọlọ́run ti fẹ́ mi lágbára lóṣogbo kọ̀sẹ́ rúkú kan tí bẹ́ẹ̀ tí ó mọ̀ bọ̀ tí ò ní mọ̀ pé eégún bọ̀ mo ní bó tilẹ̀ kérò ọ̀pọ̀ ń bẹ̀ tó mi ẹ ṣe mùsùlùmí ṣùgbọ́n débẹ̀ mo fẹ́ mọ bàbá yẹn kí n tẹ̀ fọ́ kàn lásọ báyìí ẹ̀yin ọmọ tí mò ń kó lọ gbogbo àwọn tí máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfẹ́ mọ tí wọ́n kí fi déwájú bàbá yẹn ní o wọn làwọn ti kọ́ àwa lẹ́nu ọ̀.